A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣe àkójọpọ̀ wa sí Jímọ̀ tòní àti àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam ní olùgbọ́ mi alápọ̀nlé sókè tá mẹ́nu bá nínú khútùbà tòní o náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kí àárín mùsùlùmí káàrin wọn máa dán kọmọ sí wàhálà lónìí wàhálà lọ́la kọmọ sí ìjà láàrin wọn tó bá sì ń wà ká máa dìde ká máa parí ẹ̀ ẹmọ̀ yá mi ìní dóńbì kí máa sọ ọ̀rọ̀ ìtí lọ ní àwọn ìlú míì fún yín kí máa sọ̀rọ̀ ìlú kan tí è ṣe ìlú Nàìjíríà ìní dóńbì láti máa sọ fún wa ìlú kan tí è ṣe ilẹ̀ Yorùbá tí ìbá fẹ́ wọlé Yorùbá wàhálà tí ló ń bẹ gan ọ̀pọ̀ ìjà lónìí ìjà lọ́la ìjà láàrin àwọn àfáà ìjà láàrin àwọn mùsùlùmí ìjà láàrin àwọn méèké àfáà àwọn àgbà àfáà ó wá di pé gbogbo àsìkò apáta ìjà ẹmọ ìyá mi wàhálà ń bẹ o ilẹ̀ Yorùbá wàhálà ń bẹ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ìbá tí kéré ọ̀rọ̀ ìbá jẹ́ kékeré ọmọ ìyá mi wọ́n yẹ kọ́dọ̀ yíò jẹ́ tí ó kéré tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bí ibi tá a lérò pé wọ́n gbọ́dọ̀ ṣe àtúnṣe tí wọ́n bá dúró nípò alátúnṣe a ní gbọ́ wàhálà kankan tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ pé ẹrù fáwọn ní ọdún tó nǹkan ṣe àwọn tó ń kó náà jà àwọn tó ń dá wàhálà lẹ̀ ọmọ ìyá mi tó wá sí ń lọ bẹ́ẹ̀ ìntàwí ká mọ̀ wí o ọlọ́bà bẹ̀bá ní tó Nàìjíríà sí o wọ́n tó lẹ̀ yóò bá ṣe wọ́n tàà àwọn àfáà sí mẹ́mọ̀ yá mi àrí àwọn ọmọ ilé kéwú àní wọn ọ̀dá síra wọn tí ìbá dípọ̀ ọmọ ilé kéwú kan ní wọ́wá yìí ṣé kiri kan ní ọ̀tá ilé kéwú wọn ní ọ́ wàhálà bẹ̀rẹ̀ wọ́n nìkan báyìí sọ̀rọ̀ báyìí ní tí ọmọ wí ni pé bolo ti bá ń wí ń bẹ̀ ọba wí o ọba wí o wàhálà dé tó ọba sọ̀rọ̀ káránsì ẹ̀ lẹ́mí rẹ̀ o ọbọ̀ sórí kìíní pé ọmọ ní wọ́n ní bá wí ẹmọ ìyá mi ìjá sí làákàrẹ bí tí nǹkan lọ yí ọ̀dá tí ta fẹ́ fílẹ̀ fáwọn tí ó ń bọ̀ lẹ́yìn ní sáà tí wọ́n sáájú ọdún ti fílẹ̀ fún wa ní ẹja ronú ògbólé kí ọ̀bára wọn ṣe ìjà ní ń bára wọn jà àwọn àfáà tó dé wá pọ́n pọ̀ kálùkọ́ ọmọ sọ́ra lẹ́sẹ̀ ni wá síta fó ṣe ọ́pọ̀ àmọ́ táwọn èèyàn fẹ́ gbọ́nbẹ̀ sí wá àti tó ń ṣe kí lẹ́ fẹ́ mú bẹ̀ àṣìṣe lásàkàn tí wọ́n kàwí oníwó mọ́ tí wọ́n wà sọ di wàhálà ńlá wọ́n fẹ́ lè wó ìlú ọmọ ìyá mi tọ́jú pàwọn aláìmọ̀kan ní bá ń ṣe léyìn ni ọ̀rọ̀ fúyẹ́ àmọ́ tí wọ́n ṣe tí ń ba nínú jẹ́ ni pé àwọn àfáà náà ni a'udhu billahi minash shaitani rajim Al-Qur'an sọ fún wa wípé innamal mu'minuna ikhwa wa aslihu bayna akhawaykum wattaqullah la'allakum turhamun ẹmọ yá mi wọ́n sọ pé innamal mu'minuna ikhwa àwòrán tọ́lọ ń gbé kàwá tọ́lọ ń dáwà fún àwọn tàà jẹ́ mùsùlùmí tàà ń pèrà ọmọ ẹni ọlọ́run tàà pà ń jọ́sìn ìfọ́lọ́run àwòrán ní já dúó sí kí àwòrán náà ọmọ ìyá kan náà ni wọ́n pè wá tó bá fara ní ọmọ ìyá rẹ ara rẹ ló ń fara ní tó fi ẹ̀kan náà níyìn tó bá ń tọ́jà tó fẹ́ ẹnìkan sá sọ̀rọ̀ kan tí èébú ọtí wọn ló fi á dá wà láàlẹ́ innamal mu'minuna ikhwa ọmọ ìyá náà ló fẹ́ dá nǹkan lẹ̀ fún wọn lọ fẹ́ dá wàhálà alẹ̀ tó jẹ́ pé tó bá wá bẹ̀rẹ̀ tán yọ́ wà máa tàkà yọ́ máa pọ̀ tó bá lọ fẹ́ máa fi gbádùn ẹnìkan ò lè fi wàhálà gbádùn tó lọ fẹ́ máa fi kọ́ máa dáfìsì náà lẹ̀ gbádùn wàhálà rẹ̀ gbọ́ báwọn náà innamal mu'minuna ikhwatun tẹ́ ẹ jẹ́ mùmínì tẹ́ ẹ jẹ́ ẹni Ọlọ́run tẹ́ ẹ jẹ́ mùsùlùmí nǹkan kan náà mà níyìn ẹsìn mi ìjà ẹsìn mi ariwo ẹ káwọn ọmọ kéwòyí ní tí ó ṣàǹfààní fún wọn máa sọ́wọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ sí wa máa sọ́wọ́n tí wọ́n bá ń ṣe kinní kan máa sọ́wọ́n kinní kan kẹ́ ẹ máa dìsì padà fún wọn ọ̀lá ẹ̀kọ́ burú ni bí ọ̀dá wọn padà bájá bí tí wọ́n padà bájá yìí ṣe nǹkan gidi bí tí wọ́n padà bájá kìí sáàyè eré tọ́wọ́ dá akájẹ́ ní táwọn ọmọ jogúnnù lára wa innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun ní tí bá ń bẹ̀rẹ̀ àárín yẹ́ tó ṣe fọ́nà ti wá ní kí ohun tá a lè lò
táàkì tó ń tí ń bẹ láàrin wa ṣe kọ́pọ̀ lásìkò yìí àwa olùfàtò sí kí là ń lò fún àfi ń kò náà jà ẹ̀kọ́ àti sọ pé wattaqullah ẹ ṣàtúnṣe o láàrin ara yín o tẹ́ bá kọ̀ tẹ́ ẹ̀ ṣe wattaqullah ìpáyọ̀ ọlọ́run o la'allakum turhamun ìpáyọ̀ ọlọ́run ni ó tì lọ sí àtúnṣe ọwọ́ yóò fi tẹ ìkẹ́ ọlọ́run ibẹ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá sí àtúnṣe lẹ́nu tó páyọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tẹ́ ẹ̀ tó ń rú síjà pé kọ́ máa bàjẹ́ ẹ̀ ń sọ ìkẹ́ ọlọ́run bá nù o lọ́ba kọ́ máa yọ ákùnú ìkẹ́ rẹ o lọ́kọ̀ máa bẹ̀ wá gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin lè máa mú gbogbo ẹ̀yin ọmọ kéwú ẹ̀yin akọ́mọ ń kéwú ìjà tó gẹ́ ẹjá sinmi ẹjá yọ sàǹfààní ìmọ̀ ẹjá yọ sàǹfààní ẹ̀kọ́ wọn ò mọ̀ bí wọ́n ti kírun dáadáa ní tí bàbí níjẹ́ ni pé ní ilé ẹlòmíì wọn ò mọ̀ ní kí ń bẹ̀ ó sì ń dájà lẹ́ǹta irú kẹ́kẹ́kẹ́ta wọlé léwu ẹlẹ́kọ̀ọ́ ẹjọ́ ní tí wọ́n bẹ́ẹ̀ lè rìn jáde kí a mọ̀ pọ̀ kọ́nà jáde sí rẹ̀ jẹ́ o kó lọ sàánú wa o wattaqullah ìwọ́n ni páyà ọlọ́run la'allakum turhamun kó lọ lè bá kẹ́yìn ẹ bá ń ṣàtúnṣe tí ń páyọ̀ ọlọ́run láti máa fi ṣe àtúnṣe láàrin àwọn ìjà méjì ọwọ́ rẹ̀ ọmọ tẹ̀kẹ́ àwọn ọmọ rẹ̀ ọmọ ríkẹ́ ọlọ́run àmọ́ ọ̀tọ̀ òun bà jẹ́ tó ń rú sí ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀sọ́ tó parọ́ ẹ̀bùkán lọ́mọ ní ọ̀sọ́ báyìí ní tó sì fi sọ ní nǹkan báyìí tó di ọkàn rẹ̀ ọ ń sọ ìkẹ́ ọlọ́run nù fúnra rẹ̀ nu o ọ ń kúrẹ́ ẹnu wàhálà wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nu o wọ́n mọ̀ yá mi ní tó bá yí ọba ìtò orí báyìí ni ó fi sọ̀rọ̀ àmọ́lámọ́rí kan ẹlẹ́lẹ́ ní jókòó jẹ́jẹ́ rẹ̀ ó sì ń kàǹkan sí lọ́wọ́ pé ní tí lérò ní tí nígbàtí èso ọlọ́run tọ́ ọmọ kan rẹ̀ wattaqullah ẹ páyọ̀ ọlọ́run la'allakum turhamun ọwọ́ yóò lè bá tẹ ìkẹ́ ọlọ́run o ọmọ yá mi wọ́n àpá àṣáájú ọ̀rá àyè rà báyìí wọn ráyè ra àsìkò tí kíkà sí àkọjá tó fi sàǹfààní fáyé ọkọjá ọmọ wá ọmọ tẹ̀jẹ́ sásà ara wọn lọ rẹ̀mọ́ jẹ́ owó ibẹ̀ lọ́mọ owó bí ó ti ní ìsẹ́kẹsẹ̀ láìpẹ́ yìí ẹnìkan kọ ọ̀rọ̀ kan tí ọ̀ lẹ́mìí pẹ́ nìkan ló fi bá wí àfìgbàtẹ́ ó sọ́dọ̀ rẹ̀ orí pínpà rí ẹgbẹ́ ayé ti bí ẹyẹ pẹrẹdé lọ́n tún àṣẹ o ẹmọ yá mi ọbẹ̀ wá ẹ̀dàpọ̀ ìjọ jíká sí wà bí pàtó sí ó ti ṣẹlẹ̀ káwọn ọmọ kí ó kọ́ dáadáa lára wa lọ́ọ̀bá yóò tún àṣẹ o lọ́ọ̀ tún àṣẹ o akọ̀mí sọ́lá